Ọwọ́ ọlọ́pàá ìlú Toronto lórílẹ̀-èdè Canada ti tẹ Amaka Sumbaga, obìnrin tó ń dúnkòokò pé òun yóò ṣekú pa gbogbo ọmọ Yorùbá pẹ̀lú májèlé. Nínú àpérò kan tó wáyé lójú òpó TikTok ni obìnrin náà ti sọ pé òun yóò ṣekú pa àwọn ọmọ ẹ̀yà Yorùbá àti Benin tó bá wá sí sàkání òun. Lẹ́yìn tí ọ̀rọ̀ rẹ̀ náà lù jáde lórí ayélujára ni ọ̀pọ̀ aráàlú bínú tí wọ́n sì ké sí ìjọba kó fi sìnkún òfin mú lẹ́yìn tí wọ́n ní ọ̀rọ̀ náà kò bójúmu àti pé ó lè dá ìjà ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀. Nínú àtẹ̀jáde kan tí ọ́fíìsì ọlọ́pàá Toronto fi léde, ó ní ọjọ́ Àìkú, ọjọ́ 1 oṣù kẹsàn-án yìí ni òun mú Amaka, yóò sì fojú ba ilé-ẹjọ́ lónìí ọjọ́ Ajé, ọjọ́ 2 oṣù kẹsàn-án kan náà. Àtẹ̀jáde náà ní a fẹ́ kí gbogbo aráàlú mọ̀ pé a ti mú afurasí tó sọ̀rọ̀ ìkórìíra lórí ayélujára fún ìwádìí. Ọjọ́ 26 oṣù kẹjọ ọdún 2024 ni a gbọ́ pé ó dúnkòokò náà. Lọ́jọ́ Àìkú, ọjọ́ 1 oṣù kẹsàn-án ọdún 2024, iléeṣẹ́ ọlọ́pàá Toronto fi sìnkún òfin mú Amaka Sumbaga tó jẹ́ ẹni ọdún 54 ní Toronto. Àtẹ̀jáde náà tẹ̀síwájú pé ilé-ẹjọ́ kan tó wà ní 2201 Finch Avenue West ni àwọn yóò ti ṣe ẹjọ́ afurasí náà láago 10 àárọ̀. Ẹ̀sùn tí wọ́n fi kan obìnrin náà ni sísọ̀rọ̀ ìdúnkòokò mọ́ni lórí ayélujára sí àwọn ọmọ Nàìjíríà. Nínú fídíò kan tó ti fa ojú òpó X ya báyìí ni obìnrin kan ti sọ̀rọ̀ tako àwọn ọmọ ẹ̀yà Yorùbá àti ẹ̀yà Benin. Èdè Pidgin ló fi sọ̀rọ̀ náà pé òun yóò fún àwọn ọmọ Yorùbá àti Benin ní májèlé jẹ kí gbogbo wọn lè kú. Ó fi kún pé òun yóò kọ́kọ́ rí dájú pé àwọn ẹ̀yà náà jìyà dáadáa kí ẹ̀mí tó bọ́ lẹ́nu wọn. Ó ní ẹ̀ka òun mí sílẹ̀ dáadáa, àsìkò ti tó láti bẹ̀rẹ̀ sí máa kú lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ fi májèlé sí oúnjẹ àti omi wọn kí gbogbo wọn lè máa kú lẹ́yọ kọ̀ọ̀kan. Ọ̀rọ̀ náà bí ọ̀pọ̀ ọmọ Nàìjíríà nínú, èyí tó mú kí wọ́n ké sí ìjọba Nàìjíríà àti Canada pé kí wọ́n fi ìyà tó tọ́ lábẹ́ òfin jẹ obìnrin náà. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti tòní láti ìkànnì Jígí Alára. Orúkọ tèmi ni Adépọ̀jù Adéyínká. Títí dìgbà mìíràn tá ò fi ire àtayọ̀ pàdé. Ire o. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.